sẹ́ni tó mọ ànábì Muhammad nínú gbogbo àwọn tó kọ àdìsí pátápátá. Ẹni téèyàn ò mọ̀ téèyàn ò rí rí ǹdó rọrùn láti kọ ọ̀rọ̀ rẹ̀ sílẹ̀ káwádé tó kọ́lẹ̀ òdodo ọ̀rọ̀ ni. Aládàáparọ́ ni Ìmáàmù Màlíkì, aládàáparọ́ ni Ṣàfí, aládàáparọ́ ni Àǹbàlí àti Abu Hanifa. Ẹ̀rí Bukhari yù aládàáparọ́ ni, Mùsùlùmí aládàáparọ́ ni, Nìsáyí aládàáparọ́ ni, Tirimiziyu aládàáparọ́ ni, An-Nawawi aládàáparọ́ ni, Abu Huraira aládàáparọ́ ni, àti gbogbo àwọn tó kù tá a rántí dákọ wọn. Àsíìmì ẹlẹ́ṣẹ̀ ni wọ́n, olùdẹ́ṣẹ̀ èèyàn ní gbogbo àwọn aládìsí pátápátá, látòrí àwọn tó kọ́ dé orí àwọn tí wọ́n ń tẹ̀lé lónìí, aládàáparọ́ ni wọ́n. Alhamdulillah wa sallallahu wa sallam ala rasulillah wa ala alihi wa sahbihi wa man walahu ba'd. Àwa náà gbọ́ in tí Babayi tí wọ́n sọ, so ó sì bùkátà kí a fi èsì, torí ẹni tó bá parọ́ mọ́ èèyàn lè máa sọ̀rọ̀ síyàn kó máa bí ebú, kó máa ṣe oríṣiríṣi, so kíyàn kọ́ kíyàn fi kíyàn máa wò kíyàn fi ilẹ̀, so kíyàn máa fèsì, so ó náà sì ló dáa jù. So ṣùgbọ́n tí ẹni yẹn níbi ọ̀rọ̀ tó ń sọ tó bá sọ tí ń ṣe tèèyàn àbó parọ́ mọ́yàn àbó fẹ́ mú àbùkù kan báyàn tí ò ń ṣe àbùkù, so torí àwọn èèyàn tẹ́ pé àwọn ṣàtinúmòdé àbúgẹ́bẹ́ Yorùbá náà ṣe máa ń sọ àbí nǹkan, so of course bíyàn òfìsì náà gan Ọlọ́run ọba tí máa ń fọ ẹni mọ́ni, ṣùgbọ́n èèyàn lè fèsì láti àpé kó lè má bàa gbé impression bú àbí kó má bàa pa irọ́ yẹn tí ò nítumọ̀. Ẹlòmíì irọ́ yẹn náà ni yóò gbọ̀gbọ̀ níbi nǹkan mímọ̀, so láti lè jẹ́ kọ́ mọ̀ pé in tó sọ yìí kò rí tèmi kọ́ ló ń sọ tí ẹ lọ́tẹ̀ irọ́ ló ń pa àbí kò mọ̀ nǹkan tó ń sọ. So eléyìí sì kéré in tí àwọn ẹni dáadáa tó ṣe ni, so tí ẹ pé ọfẹ́ parọ́ mọ́ ni àbáfẹ́ sọ tí ó ṣe tẹ́ni, so bó sì wà láti ilẹ̀ náà kò sí tí ó burú bẹ́ẹ̀ tó dá púpọ̀ gan ni. So irú ẹ̀ náà ni interface lórí ọ̀rọ̀ tí a bá ìsọ yìí. So torí bí kílípù tí a wò yìí màá sì ṣì máa pìlẹ̀ lọ síwájú inshallah. So mi mọ in tí wọ́n ti ń sọ bọ̀, ìgbọ́n tí a bá yìí ń sọ tó padà tún ń sọ tó ń sọ lẹ́yìn àwọn tó ń sọ yìí, so yẹ ká mọ̀ pé in tó ń sọ ní pé ní àyá Al-Qur'an tí wọ́n tú àti rí ẹ̀rí inú Kùránì, kò sí pé nǹkan tó ń jẹ́ pé hadith kan láàṣẹ máa láwọn ẹ̀rí lọ sínú rẹ̀, tó ráwọn aládìsí aládàparọ́ ni wọ́n àwọn bẹ́ẹ̀ sí ń kà lágbájá aládàparọ́ ni tàmídù aládàparọ́ ni náà lọ ń pe orúkọ wọn ní kìrùpé An-Nawawi ẹgbẹ́rọ̀, Mùsùlùmí ẹgbẹ́rọ̀, so àwa tó ọtún ní Abu Hurairah ṣáàbù yẹrọ wà náà àfá tó ń gbà dìsí àbínà so irọ́ àwọn àbáyé, so àwọn àbátẹ́ pé ìmọ̀ wọn náà ìsìn tó nǹkan ni ò wá ṣe láàánú pé ẹ̀yin tí ẹ jẹ́ táwọn èèyàn ń tẹ̀lé yín, so ìmọ̀ yín ò tó nǹkan náà sí ìjọ àwọn tán rọ́ tẹ̀lé yín onímọ̀ wọ́n ṣe rẹ̀ mọ́ tẹ́ ń sọ ni. Mo ti bá rọrùn pàdé, mo sọ fẹ́ nìkan náà tí ajọ́ ń wò, mo ní mo ti bá rọrùn pàdé rí, pàdé bí lájà níbi ọdún kan sẹ́yìn bí 2000 kìíní kan sẹ́yìn bí 2011 ìdíbàdàn pàdé rí lájà. So tọ́lá ọ̀nà ṣe jáde láti nílé alúwà kan, so tẹ́ pé àbájáde náà lọ́wà kò lè sọ̀rọ̀ adámọ́ wọ́n ń ṣẹnu báyìí. So ẹni tó gbé sí wọn létí tó gbé mẹ́kì sí wọn lẹ́nu níwá ní àwọn àbá sọ pé àwọn àbá sọ báyìí wọ́n gbé mẹ́kì sí wọn lẹ́nu àdíwà á tún jẹnu àwọn àbá sọ pé so wọ́n ní táwọn bájọ sídì
ta ni ò bá kọ́ ṣe bẹ́ẹ̀ tí bá ṣe ànàbí ṣe lè jọ́sìn tán nàbí sallallahu alaihi wasallam kódà àwọn sàábé ànàbí Uthman ẹ̀ lè jọ́sìn tó wọn àwọn sàábé ànàbí bẹ́ẹ̀ lọ ẹ̀ lè jọ́sìn tó wọn àwọn ibn Abdullah ẹ̀ lè jọ́sìn tó wọn láwọn sàábé ànàbí Abubakar Ali ẹ̀ lè jọ́sìn láwọn sàábé ànàbí so àwọn àgbẹ̀ kíkọ̀ náà wá jọ́sìn náà kò wálé wí kò wálé wá ti rẹ̀ mọ́nú ilé lẹ́yìn náà ìtìra mọ́nú ilé tẹ́ ń ṣe kálúwà ìgbélẹ̀ ti rí ara ìsìn tí Sufi gbé wá fún yíní ẹ̀ tí ó ń ṣe ní Islam tó bá sì sọ pé kìíní kan kò ń ṣe Islam ló ń jọ́nà Islam ló ń tọ̀ ẹni ọ̀n takùn ṣe jọ́nà Islam gbó ní Ànábì sọ́lá ní kàtìrà múnú ilé ìwọ̀n àwọn sàbí ṣe rẹ̀ rí àwọn tábí ìtẹ́tẹ́lá àwọn sàbí tó bá nàbí ìgbó lọ ṣe rẹ̀ rí gbogbo àwọn series láṣáájú nínú mọ̀ ẹ̀sìn àti nínú ìjẹ́ ẹni Ọlọ́run gan nínú ẹ̀sìn tẹ́nu ẹnìkan ò gbà kó sọ pé òun jù wọn lọ so ẹ̀yìn sìn ẹwà sọ ìpele aládàparọ́ ni ogun kí ló dé nítorí pé ní ẹnìkan kan ò bá nàbí láyé báwọn ní ṣe wá kọ hadith bàbá ṣùgbọ́n ẹ́ pé kàbísí làkáì ni so ẹnìkan kan àwọn tẹ́yìn náà ń tẹ́sọ pé Yorùbá ní Yorùbá àbí àwọn ìtàn ilẹ̀ Yorùbá tẹ́yìn náà tẹ́ ń pa àbí tọ́ ń palé ni so ọ̀pọ̀lọpọ̀ náà kọ́ lọ bá àwọn ìtàn yìí bọ́ọ̀ láti wá gbà pò tọ́ ní bó ṣe wà so ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí a bá láyé nísìn tó gbẹ́ lágbà láyé nísìn so yóò ṣe ńlá ní pé irú ìtẹ́ǹsọ́ ọ̀rọ̀ yìí sìn àwọn ibi jẹ́ kí làákàyè lọ kó lọ sí ọ̀pọ̀lọpọ̀ nǹkan níláyé tó kù náà ìtàn náà lágbà lápapapapa tàfi tàdẹ̀ ìgbà kébẹ̀ ló ṣe rí nísìn ok ẹwà mọ̀ pé ibi tẹ́tí fèèlì gangan eré tẹ́lí ibi tí ti fẹ́ sọ̀rọ̀ nígbà ọ̀nà tó pọ̀ gan tẹ́rẹ̀ pé ní ìmà play ìmà kọ́ tẹ́ àwọn èèyàn bá ànábìlà yíwà lọ́ṣọ́ akọ̀ àdís àbí ọ̀nà àkọ́kọ́ tí ma kọ́ fi mú yí ẹ̀tọ̀ sí ìmúdí sọ síwájú pé kakọ́ bí sílà káì àwọn ìtàn àwọn nǹkan tó kúta ọ̀nà gbà níláyé nísìn tàbí pé bó ṣe rí nìyẹn ìbáwọn èèyàn gbà wá náà ní kí ta fi wá gbà ta fi ní lẹ́bẹ̀ tàbá kọ́ bí ẹ̀ síbì kan náà pé ókè àìgbékè làkáì káfíwò ok aláwọ̀kọ́ tí ma kọ́ fi mú yí kí tó fi ìkejì tó gbajúmọ̀ kí tó fi mú yí lọ́dọ̀ àwọn onímọ̀ alákọ̀ọ́kọ́ òun ni pé ǹjẹ́ ẹ mọ̀ pé àwọn tẹni wọn bá nàbí láyé bá lọ ṣùgbàdí síwáyé ǹjẹ́ ẹ mọ̀ pé àwọn náà lọ ṣùgbà Kùránì náà wà àbí àwọn tàkà Kùránì ní ìsìnṣàbá nàbí láyé àwọn sàbí ànàbí tó kọ kalẹ̀ láyé ànàbí ṣàbá wọn láyé àwọn tábíyìn tí wọ́n gbàlẹ́ náà sàbí ṣàbá wọn láyé àwọn tábíyìn tó gbà Kùránì lẹ́nu àwọn tábíyìn tó bá wọn sàbí tí wọ́n bá nàbí ṣàbá wọn láyé àwọn imam bí i gbogbo àwọn imam gbogbo àwọn olùmọ̀ Kùránì tó ti lọ bí Kìsáyí ni bí Abu Amr al-Basri bí Nafi' bí Hamza bí Ibn Kathir bí gbogbo àwọn èèyàn ṣàbá wọn láyé àwọn alùkìrọ́wà àwọn kùrọ́wù ṣàbá wọn láyé àwọn ọlọ́pẹ́ ní kùrọ́wù àwọn kọ́ lọ́dọ̀ àwọn tó kọ́ lọ́dọ̀ àwọn sàbí àbá wọn láyé àwọn bí zir àbí ṣàbá wọn láyé àwọn tó wá jẹ́ rúwá àti táwọn tí gbàrádà wọn yẹn àbá wọn láyé náà àbá wáríṣì láyé àbá dórí àbá súsì àbá àwọn tó já àfà gan tí wọn mí gan nù wọn bí Yahya al-Yazidi àbá wọn àbá Khalafu àbá wọn àbá Bazi àbá Kumbulu àbá wọn ó jọ́ sí pé Kùránì náà story mi ti ṣe dípé tí wọ́n kọ̀fẹ́ sọ̀rọ̀ yẹ kó sọ̀rọ̀ pẹ̀lú ìyàn rò kóhun ti jẹ lọ kò dẹ̀ jẹ lọ bí kankan torípá ìnímà ìmọ̀ ní tí yàn sọ lẹ́nu aládàparọ́ ni Kùránì ti sọ kí Kùránì ẹ̀ sáwọn áńgẹ́lì lọ gbé wá fẹ́yìn ìbáwọn ẹ̀kan náà lọ gbé lọ gbàgbàgbà so alákọ̀ọ́kọ́ ni ìfẹ́ wéṣà sùkò lórí ẹ̀ tẹ́mì ìfẹ́ pí ọ̀rọ̀ yìí síwájú ẹlẹ́kìjì ǹjẹ́ wá mọ̀ ìpé hadith tẹ́yìn wọ́n sọ ẹ̀ tẹ́lẹ̀ aládàparọ́ ni àwọn kan ǹjẹ́ mọ̀ ìpé ní hadith tẹ́yìn wọ́n sọ ẹ̀ gan òun gangan ló ní ẹ̀sìn òun gangan ló gbẹ̀sìn tẹ́yìn gan ṣe dúró aládàparọ́ ni gini kan ẹnẹ̀sáyí ẹ̀rí wọ́n tún pè ní nìsáyí
wọ́n lẹ́ sọ́n sí wọ́n lọ wájú lágbà nígbàtẹ́ bàtẹ́ pé orúkọ àfáà gan ẹ̀ lè pè bọ́ọ̀ lẹ́tẹ̀ṣẹ́ àmọ́ kókó pàtó ìmọ̀táfà gan mú wá èyí lábá gan ẹ̀ rí pè so ǹjẹ́ ẹ̀mọ̀ pá àdísì yìí gan tí odùn wọn mú wáyìí gan àdísì odùn wọn mú wáyìí ìyẹ́ ẹ̀mọ̀ kóhun gangan ní ọ̀pọ̀lọpọ̀ jù nẹ́sì Islam tẹ́yìn ṣẹ́ ti kírun láàárọ̀ yìí bàbá ẹ kírun láàárọ̀ yìí ok nígbàtẹ́ kírun láàárọ̀ yìí ẹ pèrún àbí ẹ pèrún wọ́n pèrún mọ́ṣáláṣí yìí àbí wọ́n pèrún ok ìrun àsùbá tó pè tẹ́kí kẹtó sọ̀rọ̀ tẹ́sọ yìí ẹjọ́ ẹ bá mú jáde ní Kùránì alálàpàá ní lọ́wájá alálàpàá ní tẹ̀mìdò kò sí nǹkan tó ń jẹ́ àdísì tó lọ́rọ̀ kan àbí kò sí nǹkan tó ń jẹ́ àdísì ọparọ́ wọn nàbí ni ó dá Kùránì nìkan tafẹ́ tẹ́bàtì ẹ bá ra mú jáde ìrun tẹ́yìn gan pè tẹ́pẹ́ tọ́pẹ́ mọ́ṣáláṣí tẹ́tì ẹ bá mú jáde ní Kùránì kò ní ìdíkà ń dààmú ẹ̀sìn ti kọjá pé àṣẹ ń wádìí káàkiri ìmọ̀ ẹ̀sìn gan kálẹ̀ lọ ní ayé ìtawà yìí tẹ́nìkan máa sọ pé àbí káwọn lọ wádìí àbí kìíní kan tí clear ìmọ̀ ọ̀rọ̀ ti yanjú ti pẹ́ látàrí àwọn sábà lọ́rọ̀ ti yanjú mọ́rọ̀ ti sọ ogun rẹ̀ lọ́rọ̀ ti yanjú tó bá ṣe kankan tó pé ọ̀rọ̀ ti yanjú kọ̀dí ibi náà ti lè omóòrù wàtàbátà ti lè ó já ọkọ́ta aláhùnzò wọ́n ti ṣàlàyé gbogbo nǹkan ìdí ẹ̀rí sí fẹsẹ̀ rinlẹ̀ àwíjàre àwáwí kò sí mọ́ wá mọ́ ẹ̀sìn bó ṣe kó wá mẹ́sìn kò sì tẹ̀lé tó jòdòdó ní so wá ti yanjú kò sí ìkọ̀kọ̀ tó kò wúlẹ̀ sí ní ẹ̀lẹ́ rí kàmá wé àsìkò ẹ̀lẹ́ rí pèrún àsùbá nínú Kùránì ìpèrún tọ́lọ̀ mẹ́ṣàn gan ìpèrún jímọ̀ ìdánúdíà lè sọ́sí yàwó mẹ́lì jùmọ́ tó bá pèrún ní àsìkò tí wọ́n pè gan ṣọ́nà ló sọ lásìkò yẹn àsìkò tí wọ́n pèrún yàsìkò jímọ̀ bí pé irun bá wọ́n ṣe pè gbá wọn tó lóhun tàà sọ aláàkọ́lá ṣọ́lá gbogbo olówà ní Kùránì kọ́lọ̀ ní ẹmà pè báyìí ó túnmọ̀ sí pé bàbá ìpè irun gan ẹyẹkẹ yọkù nú ẹ̀sìn ó yá ìrun tẹ́wá kí wọ́n ṣe kọ́ mọ̀ràn ibo ló wà ẹ̀pọ̀ mú wá wọ́n wá ṣe ìkọ́ mọ̀ tán ìmọ̀mù ní ẹ̀tù sáfù káwọn ọkùnrin tó báyìí káwọn ọkùnrin tó báyìí káwọn obìnrin tó báyìí ibo ló wà ní púpọ̀ lálàyé ẹ̀wà ní Kùránì wọ́n wá ṣe Allahu Akbar gbọ́nà ibodó wà pọ́lọ̀ ní ẹ̀yàlá àtọ̀ ẹgbẹ́ ọsókè o bá ṣe gbọ́n sókè ṣẹmọ̀ pó nẹ́kọ̀ọ́nú àwọn akẹrùn kàmáwé ìsàsìkò tó lórí ìrùn gan a lè ṣe fídíò 5 hours lórí ẹ̀ a máa bí n pé ilé ìsúnkọ́ kàmá àbọ́ sáwẹ̀ kàmá àbọ́ sí ìlú nǹkan ẹ fẹ́ gbà dísàrí ẹ gbà sàlámù dànù kò ṣeé ṣe torí pé ní hadith yẹn òun àlábì ìṣàlàyé àìláyé Kùránì ọlọ́nkọ́ ma fún wa ní hint inú Kùránì akọ́sọ̀ nǹkan báyìí bọ̀ bá ṣe ṣe gẹ́lẹ́yé inú hadith ni àtòrí ọlọ́run fi wà náà bí àbí kí ló rán sí tó ayé pé Kùránì ti tó kí ló rán sí kò ní ìdìbò ń ṣàlàyé kankan anábí ọ̀sọ̀kọ̀ sọ̀rán kalẹ̀ ni yóò sì máa wòrán òun ló yẹ pé ní ẹlẹ́kẹta wá ní ké fún yín Kùránì tẹ̀bílá ní ẹ̀gàn lójú hadith láwọn ọ̀nà tó pọ̀ aláàkọ́ ẹkìn gbé káàkiri díẹ̀ bí i ọ̀nà mẹ́rin kan nínú Kùránì kí má dámù yí púpọ̀ Ọlọ́run sọ ipé ní walaqad anzalna ilayka dhikr litubayyina linnasi ma nuzzila ilayhim wa la'allahum yatafakkarun Suratul Nahl òun láyéga kẹtùkà Isra Ọlọ́run ní a ti sọ ìrántí náà kalẹ̀ fún wa nábi ayàlùkọ́ mú ká walaqad anzalna ilayka dhikr a ti sọ ìrántí náà kalẹ̀ fún wa ànábì litubayyina linnas kọ́ lè máa fi ìrántí ìṣàlàyé fáwọn èèyàn ma nuzila ilayhim in ta ti sọ kalẹ̀ fún wọn in tó sọ kalẹ̀ di ó di mélòó báyìí ó di méjì tó túnmọ̀ sí pé bọ́lọ̀ ní fánàbí ní Kùránì ló ń fún ní tí ó fi máa ṣe àlàyé rẹ̀ tó wọ́n náà dàbí Kùránì wọn náà fi sọ ipé ní utitul Qur'an wa mithlahu ma'ahu wọ́n fún mi ní Kùránì àti irú ẹ̀mí òun ló ń pè ní súnnà òun ló ń pè ní hadith nínú èdè mi wọ́n lè pè ní hadith wọ́n lè pè ní súnnà ìtúwé àgbàlábá ló ń dọ̀pọ̀lọpọ̀ láàmù kí ni túnmọ̀ súnnà ìlànà ọ̀nà tàfi gbàṣẹ nǹkan tàfi gbàṣàlàyé nǹkan tàfi gbàṣẹ̀sìn wọ́n náà sì lọ́nà níbi tàà lè tọ̀ tàà lè là tó bá tọ̀nà mí tó níbi àwọn bàbá kan inú gbó ní o inú gbó yẹn ní pínú náà ni kọ́nà máa jẹ àwọ̀ náà ó láà níbi ọ̀ṣẹ̀ tọ̀nà tí wọ́n ìfẹ́ nú ayà kan ni
ọ̀nà suratu Jumu'ah àgán tí mo kà yìí lẹ́ẹ̀kan ọlọ́run ní huwa alladhi arsala ba'atha fil ummiyina rasulan minhum yatlu alayhim ayati ọlọ́run lòun gbé jáde látara àwọn òpè èèyàn òpè ìran àwọn tó mọ́kọ tó mọ́ka pẹ̀lẹ̀ pé ìtumọ̀ mi tún bẹ fún olùbí tó fẹ́sẹ̀ nílẹ̀ ní ẹ àwọn òpè tó mọ́ka omi yóò rasul àwọn olóògbé ìjíṣẹ́ kan dìde gẹ́gẹ́ àwọn Ibrahim ṣiṣẹ́ tọrọ fún wọn láyé tí ẹ pé Rabbana wab'ath fihim rasulan ọlọ́run bàbá ń gbé ìjíṣẹ́ kan dìde minhum láàrin wọn yatlu alayhim tí ó máa ka fún ayatik àwọn ayàwó ọlọ́run yu'allimuhumul kitaba wal hikma tí ó sì máa kọ́ wọn ní kitab al-Qur'an wal hikma àti hikma tààfin ṣàlàyé Qur'an tó wá tọ̀rọ̀ ọlọ́run wọ́n ṣagbárí ẹnìkan wọ́n yìí zakim tí ó sì máa fún ọmọ innaka anta tawwabur rahim anábìnrin ti ṣàlàyé ìfà ọlọ́run wa gbàdúrà yìí ọlọ́run wa náà nàbí sọ́lá ọlọ́run wa ń tọ́ wọn yẹn sọ pé ní huwa alladhi ba'atha fil ummiyina rasulan òun ló gbé ìdè láàrin àwọn òpè àwọn èèyàn àwọn alábáwá tó jìnà sí ìràn táwọn èèyàn kan máa rán pa àwọn ará àwọn awolélé tó jìnà sí ọ̀làjú yìí òjíṣẹ́ kan nínú láàrin wọn ló bí wọn dìde ọmọ ìran rẹ̀ yẹ́sùlù aléhìm tí ó máa kà fún ẹwọn bá nàbí Ibrahim ṣe tẹ̀wọ́ bọ́lọ̀ ṣe tó yẹ́sùlù aléhìm ayati tí ó máa kà wọn ayé ọlọ́run wá fún wọn ọ̀yẹ̀zàkíhìm tí ó máa fún ọmọ ẹ̀wọ́n Ibrahim náà sọ ọ̀yọ̀ alímọ̀húnmọ̀lẹ̀ kìtàbà tí ó sì máa kọ́ wọn ní walladhi ba'atha fil ummiyina rasulan minhum yatlu alayhim ayati wa yuzakkihim wa yu'allimuhumul kitaba wal hikma tí ó sì máa kọ́ wọn ní kìtàbù náà tíra al-Qur'ani táwọn Ibrahim ti dákọ̀ wal hikma àti hikma tàbí tí Qur'ani ti ṣe súnnà táwọn Ibrahim dárúkọ kí ọ̀dá Sheikh Adam gbàtọ́ tó àyà yìí inú fídíò tó kàn tó gbajúmọ̀ báyìí ẹ̀rí pé àwọn gan dárúkọ rẹ̀ pé hikma òun àwọn fi tú Qur'an wọ́n kó káyà tún kàlẹ̀ ẹ̀kan nìkan pé a ti sọ̀kalẹ̀ fún wọn ànábì ìtàn ma fi tú ìta sọ̀kalẹ̀ fún so tó ní pé tàbá Ọlọ́run dárúkọ nǹkan méjì sí pé òun lànábì gbé lọ́wọ́ tó fi ń kọ́ alẹ́sìn ó sì dákọ̀ Al-Qur'an ó yá nǹkan kejì yẹn tó bá ní pé kò ṣe súnà ó yá mú wá kí lọmúwò yẹn wá ìbóló sọ̀nù sí so torí àwọn èèyàn alẹ́yìn náà àzìn àwọn ìfẹ́ Aimokan ọkọ̀ ṣàkóbá púpọ̀ nù alẹ́yìn náà ìfẹ́ nú ibùta ọ̀nà tàbí mọ̀ dáàmà bá lọ náà so ẹwà sọ pé ẹkìní kan aládàparọ́ ni èmi ní bá yín dárúkọ torí kí mọ̀ pé nǹkan rẹ̀ nígbà tí mo fídíò yẹn láwájá aládàparọ́ ni ẹ̀yìn wá tí mọ̀ pé láwájá tẹ̀mọ̀dù yẹn aládàparọ́ yẹn náà wọ́n lọ mú Kùránì náà wà ó túnmọ̀ sí pé Kùránì ẹ padà pàtì ẹ padà lọ ṣẹ̀sìn mí torí pé tó ayé sọ́wọ́n èèyàn lọ́dúwá so kò lè wọn bá nàbí láyé ṣàbẹ́yìn bá nàbí láyé nìkan ní tẹ́yìn ká àbá bàbá yìí sí yẹn bá nàbí láyé ṣe ń pa àwọn kèfèrè mọ́ká náà sọ pé ẹ̀yà tá pé láwọ́lá ń sọ́lá ilé ìmọ́lákùn so àwọn gan sọ pé ní ọlọ́run ṣe náà abáńsálà rọ́júlá báṣára rọ̀súlà ọlọ́run máa gbé èèyàn dìde lójíṣẹ́ màlíkà ni ìwà gbé dìde èèyàn bá wo èèyàn aná òkútíṣẹ́ lágbàgbà èèyàn ṣe máa jódíṣẹ́ ọlọ́run èèyàn àríkàlẹ̀ ẹkó jẹ́ bẹ́ẹ̀ náà ṣe ń sọ pé àwọn èèyàn ṣe máa sọ pé ànábì sọ pé ṣó bá nábì láyé ni ọlọ́run sọ pé ní wànábì sọ fún ìpín ní lọ́ọ̀ká náà pé tó wáyé pé ó ń bẹ lórí ilẹ̀ ní àwọn màláíkà yamshi mutmainni tó wáyé pé màláíkà lọ́ọ̀ká náà fil ardi malaikatun yamshuna mutmainni tó wáyé pé màláíkà rìn lórí ilẹ̀ ní ìfọkànbalẹ̀ táwọn èèyàn máa rí wọn sá orílẹ̀ yìí àrùnzánà iléhìn mọ́láka rọ̀súlà àti rán màlíkà sí wọn lánàá bí lódìṣẹ́ so orí tẹ́ ń sọ ìkùsọ́nà ń bẹ torí pé láàkọ́ ni pé àwọn èèyàn lọ́gbà kùnránì wà fún wa Ọlọ́run ti promise kún wọn aṣọ kùnránì kọ́lọ̀ bá sí ṣọ kùnránì tí ó bá aṣọ súnnà ok ó ṣọ kùnránì tí ó wà ṣàlàyé kùnránì ẹ̀ kò ṣọ sórí ó nítumọ̀ so Ọlọ́run ṣọ́ Kùránì ó ń ṣọ́ súnnà tẹ̀lé ni tọ́lọ̀ tún sọ́nà bí inú Suratul Ankabut pín sanurihim ayatina fil afaq wa fi anfusihim hatta tabayyana lahum annahu al-haqq àwọn ìwọ̀n tó bá ti àìní lọ tí ẹ̀ túnmọ̀ sí pé ní ma báṣẹ́ iṣẹ́ ìwà ìlọ Ọlọ́run ma báṣẹ́ lọ Ọlọ́run ló níṣẹ́ Ọlọ́run sọ pé lẹ́lẹ́ Ọlọ́run bá kò ní ẹ́fà ìrẹ́ iṣẹ́ rẹ̀ láre
bí a pẹ̀lẹ́ mi ànábì àbíkà bí láìsí mi ànábì àwọn sàwé náà ti sọ Umaru sọ fún ọmọ rẹ̀ so ọ̀rọ̀ tẹ́ ń sọ ẹ̀kù sọ lórí ara Aimokan gbíyà ní so ẹbádẹ́ ti wò náà àwọn tí àbáyé bú yìí àbáyé ò mọ yìí wọn ara Allah akbar Imam Maalik Allah akbar Allah akbar kódà ara ọ̀rọ̀ táwọn afá máa ń sọ gan nípa àwọn hadith nípa ànábì ti sọ̀rọ̀ wọn kọ́ tó dé láwọn ìmọ̀ mẹ́rin wọ́n ni wala tajidu aliman alama min alimin Madina alimin Madina Imam Maalik máa ní Imam Maalik lẹ́yìn pè ní aládà lẹ́pẹ̀ ní nǹkan tẹ́pẹ̀ wọn ẹ̀mọ̀ yìí wọn ó kílẹ̀ gan ó kílẹ̀ pé kódà mi ti hàn wípé ẹ̀yìn gan àjẹ́ ráhùn níbi dí àbáṣe yà àkúyà tó yẹn kọ́ sọ ọ̀rọ̀ tó báyìí kọ́ sọ ọ̀rọ̀ báyìí àwọn tẹ́báyìí tó sọ ọ̀rọ̀ báyìí irú yín báyìí náà so respect àwọn mítọ̀ gbọ́n àṣàgbé tẹbá bí pé ìtàdì mọ́ Málíkì yóò sọ pé àgbàfà àwọ̀ pé ọmọ tó ń ṣe àgbàfà tí wọ́n sọ yẹn àwọn àfọ́ ẹ̀ láwọn àwọn ọmọ kí àwọn sàgbé náà Málíkì ọmọ kí Zuhri ni wọ́n ọmọ kí o Nafi' ni wọ́n Nafi' ìdẹ̀kẹ̀rẹ̀ ọmọ kí o Abdullahi ibn Umar sàgbé ànábì ni kódà ẹrú ẹ̀ ni ó túlẹ̀ ní wá kọ́ kí ó wá di àgbàfà ó wá kọ́ ọmọ Málíkì ẹbá bí àwọn tó ń bú àwọn sàbílì náà lẹ́yìn èrè sí pé ta ni Imam Maalik sí yíò ní àgbàfà ẹwọlẹ́ nílẹ̀ ti wà yí sí àtàwọn ilẹ̀ Áfíríkà mazhab Maalik là ń tẹ̀lé lọ́pọ̀lọpọ̀ ń tẹ̀lé ọkọ̀ ń bú Imam Maalik sí wà ń ṣe ní bàtàbàtà àwọn sáwọn sàbí àfà àwọn Imam Maalik ní àwọn sàbí tó ń bú yìí tẹ́kẹ́ tẹbá ka ìmọ̀ ìrọ̀ Imam Maalik nípa àwọn sàbà wàláhì ẹ̀rọ abáyìn kódà Imam Maalik sọ pé ní kò tọ́ fún ẹnìkan kó máa gbé ìlú kan yusabu fihi salaf ìlú tó ti ń bú àwọn sàábé torí pé salaf tó Imam Maalik rí fásitì yẹn láwọn aṣáájú tí ẹ̀ tó pàṣẹ àwọn aṣáájú tó ti lọ wọ́n pè salafu nẹ́sì so àwọn tó jẹ́ tábí tọ́tẹ̀ láwọn tọ́kíwé àwọn sàábé àtàwọn sàábé lọ́jẹ́ salaf fún Imam Maalik Imam Maalik wá ní kò tọ́ fún ẹnìkan kó máa gbé ìlú kan tó ti ń bú àwọn sàábé yẹn ni pé wọ́n máa bá àwọn sàábé ń lù wọ́n wà ṣíkúṣẹ́kù bẹ́ ìwọ́gan gbádùn tí wọ́n Málíkì bá lè máa sọ fẹ́ tó ń gbé ní ìlú tí wọ́n ti ń gbọ́ àṣàbí pé kò gbádùn yẹ kó kúrò ń bẹ̀ ọkọ̀ wálẹ̀ tó ń gbọ́ gangan kí ni Imam Málíkì fẹ́ sọ ń parí so kẹlẹ̀ èsì fẹ́yìn náà tẹ́ ń gbọ́ àwọn sàbí ní ẹ̀ ṣùgbọ́n tó ń ti pé ẹ̀yìn tó sì bọ̀ fún àwọn Málíkì ẹ ti wúrọ̀ Babayi o àwọn Málíkì àwọn ti ẹ̀ káńsù gbogbo wọn dànù ní kẹlẹ̀ tí ọ̀rọ̀ Babayi yíwọ́dé wọ́n ní ẹ àtàwọn tó ń tẹ̀lé wọn náà aládàparọ́ làwọn náà ayàlùkọ́ ti sọ àbèdìwọ́lìdé ní ìzá ọ̀tàjú sọ ní azimu ẹlẹ́ṣẹ̀ ṣe azimu káṣẹ̀ fi ọ̀rọ̀ yẹn síbì kaná torí ọ̀rọ̀ mi tún nìyẹn nípìkò pè ìdílábá tẹ́ẹ̀tì ọ̀rọ̀ yìí tẹ́ lẹ́yìn lẹ́wà gbẹ́sìn yẹn so ẹ wá sọ pé ní Ọlọ́run wá sọ pé ní ẹka ṣe ara sáwọn òbí méjèèjì so kẹṣẹ́ ráhùn bí méjì ẹmọ́ yìí nǹkan tẹ́yìn sáwọn òbí méjì tẹ́yìn gan ṣe tẹ́pẹ́ kò túnú kọ̀wọ́n nínú hadith ló wà ẹ̀ṣìyàn ní kìíní ẹ̀ṣìyàn lé ní lẹ́yìn náà gan ẹ wá sọ pé ìṣẹ́ra sáwọn méjì inú ìṣẹ́ra sí wọn inú tọ́jú òbí ẹmẹgbẹ́rọ̀ inú tí tọ́bí òjú méjì ní ká dọ̀bálẹ̀ kí wọn báwọn ní dọ̀bálẹ̀ kí òbí ṣe jẹ́ inú àmọ́ ọmọ tó ń dọ̀bálẹ̀ kí òbí ẹ̀ tí ó tọ́jú òbí ẹ̀ tẹ́kí tó bá dí àbálẹ̀ ní 10 years kò dọ́dọ̀ àbá kò ní ti àbárò tó bá rí wọn lè ní yóò tẹ́ tán ni tí ẹ̀bọ̀ òní má dọ̀bálẹ̀ kí ni ọmọ òṣì ní ọ́ so ẹwà nínú tọ́jú òbí ní dọ̀bálẹ̀ àwọn tọ́wà àdọ̀bálẹ̀ sí àwọn ọlọ́wọ̀ tọ́jú òbí wọn ẹ lọ wo ọ̀pọ̀lọpọ̀ alùsùn náà ọ̀dọ̀ wọn ni àwọn ìyàwó ń gbé tó ń tọ́jú wọn tọ́jú àwọn òbí mi gan tọ́jú òbí àwọn àna wọn tó ń pè wọ́n mọ̀ pé ilé tá ń bú yín bẹ́ẹ̀ ń ṣe tó bá kó òun náà ló ń kọ́ ní dára tẹ́ ń ṣe ìwọ̀n náà lẹ́sìn ẹ má dọ̀bálẹ̀ kí wa mọ́ àmì òbí tó yẹ pé kò tiẹ̀ òun gọ́lọ́ sọ́mọ̀ wí ká má dọ̀bálẹ̀ kí òun mọ́ pé ètò apẹ́sìn náà ló ti pé àánú àìpé ẹ̀sìn náà ní ká má dọ̀bálẹ̀ kí ọmọ nígbà tí ẹ ti pé ní ẹ̀sìn súnà tán ṣe àdíf tẹ́yìn takùn yẹn ló kọ́ ohun ṣe wáṣìṣẹ́ ẹ lọ ká àdíf ní kẹlọ bá nàbí ṣe kọ́ ó nà nábì kwáyé sí pé àjọ́dọ̀ ṣùgbọ́n àrìn níwájú káàtàbá máa lọ káwá ní pé ká máa lọ wájú rẹ̀ àjọ́dọ̀ ní pé à ń fi àlàfo sí kó máa lọ wájú wa káàrin bí ọmọ sébì ó pọ̀ gan mẹ́rin fẹ́ kàmẹ́ so èyàn níṣe súnà yóò wà mọ́ òbí ayẹ́ pé kò sí ìmàmú tó kọ́ tó jẹ́ tí súnà kọ̀ kò sí ìmàmú olò nìyẹn
èyàn ní ma ṣe súnà kò lè mọ́ wo bí oní tó sí súnà ní ó mọ́ wo bí òun ni ó mọ́ ogbò tó dá nẹ́sì òun ni wà ó dá òun ni ó mọ́ tó dá ó jọ pé ọ̀dún ọ̀kúnlẹ̀ kí mọ́ ọlọ́run ni tẹ́yìn bá bímọ tọ́lọ̀ bá sọ pé ṣe nǹkan báyìí tọ́mọ̀ ò bá ṣe ṣọ́mọ rere ni ó jẹ́ lọ́dọ̀ tí yín tẹ́yìn bá bímọ tọ́lọ̀ bá ní má ṣe nǹkan bá tọ́mọ̀ bá ń ṣe ṣọ́mọ rere ni ó jẹ́ àbí yóò wù ẹ̀yìn kọmọ yín wọná látàrí kò gbọ́nà sọ́nà lẹ́nu àbí tí wọ́n bá ń ṣe tí wọ́n bá ń gbọ́nà sọ́nà lẹ́nu ẹ̀ẹ́fẹ́ kọmọ yín ma gbọ́nà sọ́nà lẹ́nu jẹ́yìn kọ́kọ́ ni àbí ẹgbẹ́ sí ò pàtàkì lẹ́mí ẹ̀rẹ́ sí kankan ló tó ẹ́ ráwọn mí àwọn pọ̀lọpọ̀ àwọn obìnrin míì yóò ní wọn yóò wọ̀já bù wọ́n máa ṣe rí lẹ́ ìwọ́ lásán so àwọn ó sì gọ̀ kọfì ìdàbà náà ni ọ́ pẹ́ màmá kí ló ṣe ìtẹ́yìn wọ̀ ìtẹ́yìn ṣe ilé ń fẹ́ yín fẹ́ jọ̀nà so orílẹ̀-èdè sọ yẹn kò sọ lórí ẹ̀ ayálùkọ̀án ti sọ yẹn ẹ̀ lè gbọ́ yí àfitẹ́bálọ̀ka hadith ẹ̀ kàwá tún gbọ́ síwájú bí a kìdẹ̀ ẹ̀ ká gbọ́ ìyí tó kù nínú klípù mi torí yóò gùn so ẹ̀ ká gbọ́ ìyí tó kù ọ̀rọ̀ wọn náà klípù mi inshallah.